Portable ọmọ Ọlánàmí. àbí ẹgbẹ́ sọ̀rọ̀ lọ́run tọ́lọ́ bá wà nú ẹ̀ tó yà wèrè ni ọmọ náà ló bá sọ̀rọ̀ yà wèrè kí ló tó ṣe bẹ́ẹ̀ òde yìí kọ́ bá disgrace my bar gbogbo yẹn wá bá bíbá ìjẹ́ bóyá má bá bíbá ìjẹ́ nìyẹn àwọn èèyàn wá bá ẹlòmí bá bíbá ọkọ̀ ọ̀jẹ̀. ẹ̀mí ìfẹ́ inú dẹ̀ láàmú dáadáa mẹ́ra wo kí ni problem ẹ kápẹ́ ìránṣẹ́ Ọlọ́run bá wọnú ọgbà rẹ̀ gan kọjá compound yẹ tó fẹ́ǹsì wàá sọ pé ẹ bóde mi ní tírẹ́sì nù yín kí ni gùn ọ́ owó olówó wèrè tó ní lọ ẹ bá àwọn kan ní wọ́n fún ọ ọláwo lọ́lá orí burúkú ti gùn ọ́ ẹ bá àwọn kan ní wọ́n dán ọ lọ́lá ilé wo lọ kọ́ ọkọ̀ wo ló gùn ṣẹ̀bá kan ní ẹsẹ̀ fọ sọ́wọ́ bọ́lẹ̀ láti sẹ́mọ̀ ní kí ló ń tà kí ni sí ọwọ́ ẹ gbogbo ẹni tó ọba rí tó sọ fún ọ pé n tó ṣe tó ṣe ọ dá pẹ̀lú pásítọ̀ ó ń tàn gbà pé olórí burúkú àwáyé mọ́ra yé ṣe ló ń tàn yọ ẹ̀tú ọ̀rẹ́ dọ́sí kéré ó kéré gan má wù ọ láti ń bẹ lọ́wọ́ rẹ ọ wà lọ́wọ́ àwọn kan lánàá wọn àti ìkú ọ̀láyé lónìí kò sọ́lá lọ́wọ́ wọn mọ́ lọ bí wọ́n lérè pé kí ló ṣe wọn kí lọ́ rọ́ọ̀lù wọn tí wọ́n fi dán lọ́la àná ipò wà lọ́wọ́ àwọn kan lánàá wọn àti ìkú ọ̀láyé lónìí ipò bọ́ kú lọ́wọ́ wọn lọ béèrè lọ́wọ́ wọn pé kí ló ṣe wọn kí lọ́ rọ́ọ̀lù wọn tí kò fi kú lọ́wọ́ wọn àṣẹ wà lọ́wọ́ àwọn kan lánàá ayé ni wọ́n wà wọn òkú wọn sàrùn àmàṣẹ ti kú lọ́wọ́ wọn Portable ọmọ Ọlánàmí lọ bí wọn léèrè kí ló máṣe kú lọ́wọ́ wọn ọmọ yìí àgbà bóyá kí n pọ̀ lágbà ńlẹ̀ torí mi ò tí ì rí kó post ìyá tó bí ọ rí ọ̀dẹ̀ post bàbá ẹ rí níbi ká mọ̀ pọ̀ ọmọ pàtàkì ti jágbà kí ni tí ń ṣe ọ́ náà Portable là wá ẹ̀mí ìfẹ́ inú dẹ̀ láàmú dáadáa mìíràn wo ilẹ̀ yọ̀ Portable ọmọ Ọlánàmí ilẹ̀ yọ̀ èmi Abdul Wasi Ahmed Legasali aka Command Onodoro TV mo sọ fún ọ pé ilẹ̀ yọ̀ ọjọ́ orí ẹ kéré kéré sí ọ náà kí ni problem ẹ kápẹ́ ìránṣẹ́ Ọlọ́run bá wọnú ọgbà rẹ̀ gan kọjá compound yẹ tó fẹ́ǹsì wàá sọ pé ẹ bóde mi ní tírẹ́sì nù yín kí ni gùn ọ́ owó olówó wèrè tó ní lọ ẹ bá àwọn kan ní wọ́n fún ọ ọláwo lọ́lá orí burúkú ti gùn ọ́ ẹ bá àwọn kan ní wọ́n dán ọ lọ́lá ilé wo lọ kọ́ ọkọ̀ wo ló gùn ṣẹ̀bá kan ní ẹsẹ̀ fọ sọ́wọ́ bọ́lẹ̀ láti sẹ́mọ̀ ní kí ló ń tà kí ni sí ọwọ́ ẹ èmi tí mo jẹ́ àfáà yìí àṣàbọ̀là kò sí bá bẹ́ntì bí yàrá yẹ ẹ̀dá gbọ́wọ́ òkè gbàmí létí tí sọ̀rọ̀ pàǹságùn láì kákò àti máa ṣe bọ̀ mí wájú Ọlọ́run ní jó ń tọ̀ wọ́n nàró ayé mọ́ tó bá nàró tẹ́lẹ̀ yóò lulẹ̀ tí ò ní dìde mọ́ àtàyè ọmọ ní kìyàmọ́ kí ni tí ń gùn ọ́ gbogbo ẹni tó ọba rí tó sọ fún ọ pé n tó ṣe tó ṣe ọ́ dá pẹ̀lú pásítọ̀ ó ń tọ̀ gbà pé olórí burúkú àwáyé mọ́ra yé ṣe ló ń tọ̀ lọ tọrọ àforíjì o lọ́wọ́ pásítọ̀ náà o èmi ò kì í sábòsí o náà kọ́tù láì ní gbogbo ìránṣẹ́ Ọlọ́run o rànkómi Ọlọ́run ní gbogbo òjíṣẹ́ Ọlọ́run on behalf Muslim on behalf Christian Kùránì ọ̀rọ̀ Ọlọ́run ní wà asana kàtọ̀ láì fọlá tamasu abisu fàyàwó sàkóbi àsábìnrin alim ẹnì kan ò ní yájú sí ìránṣẹ́ Ọlọ́run kọ́mọ̀ rí ìbínú Ọlọ́run ọgbọ́ báwo ò ní bá bò ó tó o bá rò pé ìwà wèrè ìwà dìndín ìwà òpònú ìwà ẹ̀gọ̀ ìwà ọmọdé ìwà ìnílà àkáì tó ń wù yẹn ó mú ọ lòdù ó mú ọ rí ṣe rántí ipá wọn kan ṣe bẹ́ẹ̀ lánàá wọn lulẹ̀ Portable ọmọ Ọlánàmí rántí pa wọn kan ṣe bẹ́ẹ̀ wọn lulẹ̀ mi ìbẹ́ lọ́n kó lulẹ̀ tó àbá wa fẹ́ lulẹ̀ lọ́wọ́ pásítọ̀ náà kẹ́kọ̀ọ́ dùn nínú kí ni ju ọlọ́wọ́ tó fi jólẹ̀ kí ló kó jọ ayé ìkéré náà ìṣẹ́jú kẹsí kejì ní kó àtìyé kí ni problem ẹ ìwọ́n dẹ̀ wú ọ̀rọ̀ rẹ dáadáa tó ń sọ òun sọ̀rọ̀ ẹnu ẹ̀ dẹ̀ rùn ẹni orí ẹ̀ bá pé tó nílà kí ọdẹ máa mọ̀ pé ọpọlọ rẹ dúdú Portable ọpọlọ ẹ dúdú ọmọ mi lọ jẹ́ ọmọ tí mo fọkú òdì mi bí lọ jẹ́ wáyù mo jẹ́ abẹ́ kẹ́nìkan wá pé òun lówó kan òun lọ́lá kan òun nípò kan láì dáràn tí mi dẹ̀ ní dáràn láì kọ̀mẹ́tì tí mi dẹ̀ ní kọ̀mẹ́tì ọ̀dẹ̀ gbowó kí o gbà mí létí gbogbo tí jáwọn ẹbí ẹ̀ pátá náà kábàámọ̀ burú gbogbo tí jẹ́ gbogbo ẹbí ẹ̀ pátá náà kábàámọ̀ Portable ètò ìṣèyí ọgbà Ọlọ́run lọ́fà yá o
tó àbá tètè lọ wá foríjì kó lọ dún pásítọ̀ náà nínú kó ṣe dáadáa ìtì ń bẹ lẹ́yìn ẹ̀fà jèjì lọ wàláhì mi bìlífù pẹ́yìn rẹ̀ lè dá fún ọ tó àbá tọrọ àforíjì tó àbá ń lọ kọ́lé bùnú àwa wọ́n ní ìwọ ọ̀fẹ́ nú kí ló fún olówó rẹ ṣe olóhùn fẹ́ dẹ olówó òun padà sẹ́yìn olóhùn ó sọ olówó òun dẹni àná olóhùn ó fìyà jẹ mi ìbẹ́ lọ́nkọ́ dẹni àná mi ìbẹ́ lọ́nkọ́ jìyà mi ìbẹ́ lọ́nkọ́ parẹ́ mi ìbẹ́ lọ́nkọ́ dẹni tí ọ̀lẹ́ nìkan tó àbá wá fẹ́ bẹ́ẹ̀ lọ tọrọ àforíjì lọ́wọ́ pásítọ̀ tó rí fi torí pé ọlọ́run lọ yájú sí salamu aleykum ajabdulwasi ahmed elgasan aka komadun ọ̀nà òdodo tv ìlú kiremọwa Ọ̀ṣun state òótọ́ ọ̀rọ̀ lèmi ọ̀sọ́ àtàyẹ ọmọ ní kìyàmà torí pé ní kúnlẹ̀ akọ wọn lè kọ́ ọ̀nà mo rọ̀ bí òdodo bá ti wù kókòrò tó anabi wa mọ́mọ́ sàlásì ó ní ẹ̀ sọ ọgbọ́n yẹmọ rádaràdà ló ń ṣe àwọn tí ń tẹ̀lé ọgbọ́n orí wọn ò pé torí wọn bá kú wọn ní máa hóhó ẹni tí wọ́n ṣépè fún títọ́ tẹ́ ẹ bá bàjẹ́ yẹyẹ náà mọ̀ fi ọ́ ṣe salamu aleykum.